Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín. Èyí tí ò bá sì lálàáfíà láàrin yín tó gba jẹ́nẹ́rà lọ torí mi ò ní fẹ́ síkì. Àwùsùbìlà ogun ló pa fuck shit. What nonsense. This house is stubborn. It's not even blessed. Jesus, brother, ẹ má sọ bẹ́ẹ̀. Ṣé ìmọ̀ wípé tó bá sọ bẹ́ẹ̀ ti déṣe? Bíbélì sì sọ wípé ó ṣe ohun tó ń gba ẹnu wa wọlé ní ẹ̀ṣẹ̀ bí kì í ṣe ohun tó ń gba ẹnu wa jáde ó ní ẹ̀ṣẹ̀. Jesus, nonsense. Ṣé ẹ rí pé òsì lẹ́ ń ṣe? Ṣé ẹ rí pé òsì lẹ́ ń ṣe? Wọ́n ti wà lórí ìdúró báyìí. Ẹ wá ń sọ̀rọ̀, ẹ wá ń ṣe give and take. Àfi ní pé ní àìsè èèyàn pé èèyàn. Tó bá rọ̀ kó sọ́bọ̀ tẹ̀wọ́n ẹ lọ́dọ̀ mo dẹ̀ wà lórí ìdúró báyìí. Ẹ wá ń bí mi ṣe give and take ẹ̀ sọ̀rọ̀ fúnra yín. Ó ní gbogbo yín burú. Ó mọ̀ ga o. Ẹ dúró nígbà mo pè pàdé ṣé ẹni èyí bẹ́ẹ̀ wá rèé. Olóbùkú ọmọ dàgírètì amúgbó tó sára fi gbẹ̀rún polówà kò sí kankan ní ibẹ̀ ìdàmí lóhùn lẹ́wọ́ òbí dọdún báyìí láti ní bàbá lé àbíyá ní bàbá lé bàbá yóò kọ́ lé ńkọ́ ìyókù àná nǹkan olóòsì bí àwọn èkú nǹkan wọ́n ti jẹ orí burúkú lọ òdì wàhálà bẹ́ẹ̀ ilẹ̀ bá ní ilé ni bẹ́ẹ̀ mo bá ní ilé àbí bàbá lọ́ba báyìí ló bá ní ilé òní náà láàmú ẹ wo ṣé ẹ ti jẹun ó máa dá kẹ́ lọ jẹun o torí tí mo fẹ́ sọ yìí ẹni tí ò bá bá oúnjẹ nínú ẹ̀ ó lè kú o. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run lè kọ́ àmì. Ṣé a rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí? Mo ti fi owó kún owó ilé yìí. Orí bàbá rẹ̀ ló burú lọ bí bàbá rẹ̀ léèrè. Ẹ wo ẹni tó ń sọ ẹgbẹ̀rún mẹ́wàá láàrin yín. Dọ́bù lówó mi o. Bẹ́ẹ̀ ni ogún ẹgbẹ̀rún ní ọ̀sán. Ẹni tó bẹ̀rẹ̀ sọ ogún ẹgbẹ̀rún. Ó ti rẹ̀ ogún méjì o. Ẹ bá ṣe ṣe wá rí ẹni tí bàbá tẹ́ lọ́rùn láàrin gbogbo yín. Ó lè kẹrù kò fi lélẹ̀ o èyí ṣe dandan o bẹ́ẹ̀ ni ó lè kẹrù kò fi lélẹ̀ èyí ṣe dandan gbogbo nǹkan ló ti wọ́n o ẹ mọ iye tó ń ta sìmẹ́ntì o ṣé nígbà tí wọ́n kọ́ ilé yìí èmi kọ́ mo kọ́ bàbá mi ló kọ́ ẹ tí ìdílé ayé gbà náà orí ẹ tó sọ̀rọ̀ bú tó ọtí ìdílé bàbá rẹ ò tí ìdílé ayé bẹ́ẹ̀ ni bàbá ló ń bí ọ ìwé yìí bàbá rẹ ò tí ìdílé ayé nígbà náà $1 is $1. Kì í ṣe kí wọ́n ṣe síbẹ̀tì ìdábọ̀tẹ̀ náà fi kọ́lé yìí $1 is $1. Nígbà tí a ti dé nílé mo gbé nǹkan rẹ ṣe ni èmi náà fẹ́ gbé nǹkan rẹ ṣe nǹkan tuntun náà fẹ́ wọlé tèmi náà bẹ́ẹ̀ ni kì wá ṣèyẹ nìkan o ṣé ẹ ní omi bẹ́ẹ̀ máa ń pa àwọn olórí burúkú kan wà láàrin yín wọ́n ń lo omi mi ní òkú nílòkulò torí bó bí wọn ò sì wọ́n ní nínú ilé yìí omi tẹ́ ẹ máa ń rà ní pọ́kẹ́ẹ̀tì ní múrí kan pọ́kẹ́ẹ̀tì kan ó ti di $50. Bẹ́ẹ̀ ni mo gbọ́ pé lórí burúkú ẹ̀ lómi láàrin yín lè wẹ̀ láì ṣẹ̀já ó lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún mo sáà wọ́n omi inú táàkì tán omi inú táàkì tán àṣọ lórí burúkú kan bẹ̀ láàrin yín àṣọwọ́ omi ló lẹ́ẹ̀sì àṣẹ́mi mo láàánú ọlọ́run mi ló lẹ́ẹ̀sì ni àwọn olórí burúkú kan wà láàrin yín àwọn kan ò sí bí ṣé ẹni ọmọ dàgírè tí mo lórí ibú ni wọ́n ní pọ́kẹ́ẹ̀tì wèrè kan ọkẹ́nu èmi ò máa ń wọ omi ní o bẹ́ẹ̀ ni mo ti ra pọ́kẹ́ẹ̀tì tí mo fi wọ omi síbí yìí máa ń wọ omi fún yín ó wá kù nǹkan kan inú ilé yìí 7 to 7. 7 to 7 kẹ. Afa àwọn oṣù ìlà méje ni ilé aláwọ̀ méje kó tẹ̀lé báwọn táwọn. Ọjọ́ pé ikú méje bẹ́ẹ̀ pa yín. Báyà ni ikú méje ó bẹ́ẹ̀ pa yín dànù. Ẹ gbọ́ mi dáadáa. Ẹnì kan kò láǹfààní láti kú ònú ilé yìí. Aago méje ọ̀bá lù. Tó bá sì di aago méje alẹ́ la gbọ́dọ̀ wọlé. Ṣé àwọn ọmọ bá àwọn olórúkú kan láàrin yín wọn àní sẹ́wọ̀n àlàbọ̀ wọ́n máa ń sùn sínú ilé ni ìṣẹ́nu ilé tèmi bàbá jí ẹ̀rọ aládùúgbò yìí tá bá ní inú ilé tèmi náà wá bọ̀ mo burú dé o mo níbọn ẹ̀kọ́ mọ́ fẹ́ dúró mi mo sì lóògùn olóbùkún ni mi ò gbádùn ó kù nínú ilé láago méje ibi tó bá wù ọ̀pọ̀ wa ló lè máa rìn káàkiri láago méje bá ti lù kó o sì wá padà sínú ilé ta ló ní ìbéèrè. Asùnìlà àwọn bàbá ní ẹ̀dákẹ́. Asùnìlà àwọn bàbá ní ẹ̀dákẹ́ sẹ́. Bàbá nítorí sùn gángan ẹ̀wọ̀ ẹ̀yẹ ń wẹ̀ lẹ́mù yín náà iPhone ni. Àwọn bàbá sọ pé kẹ́kẹ́ káwọn wẹ̀ lẹ́wọ̀n àwọn àbá ọmọ ìkẹ́. Bàbá o. Ẹ̀yìn bá mẹ́mi
sallallahu alaihi wasallam ẹ̀yọ̀ gbọ́ ẹ̀ sí àfà ẹ̀mí ò lẹ́fẹ́ ká Yorùbá ànábì sábà Yorùbá ànábì pa ní. respect mi dédé àfà ní níbà Ọlọ́run lè pàrọ̀ mẹ́. bàbá Ọlọ́run ọba àlekì olófin sí kò ní mú ikú mo gbọ́ ẹ̀yin náà ń lò anábì ló fún sí bí adéwọlé anábì mọ̀mọ́ olófin sí bí kò ní mú ikú ọmọ ẹ̀ bàbá ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí kò ní lè ṣeéṣe o bí mo ṣe wà àwọn fáàní ní kí mo gbúdọ̀ yá bí ẹ̀ bá kó ìṣòro lẹ́ni wọ́n máa ṣe sílẹ̀ ọ̀gùn kẹ́ẹ̀tì ẹ̀sẹ̀ nínú Islam àwọn oníbi ẹ̀mí ní wọ́n máa ṣe sílẹ̀ fún yàn ìṣòro kan sílẹ̀ ní jẹ ni mo jìyà ní sẹ́yìn yàn ọwọ́ tó ọkùnkùn ẹ̀ kí n máa jèrè nínú ilé yín bàbá ẹ̀ sì gbọ́ ìmúlé àwọn oníbi ẹ̀mí ní wọ́n máa ṣe sílẹ̀ fún yàn ìṣòro kan sílẹ̀ ní jẹ ni bí ìyá bá wá gbé ní àfọ ọmọ ike wọ́n bá ìṣòro tó ti wọ́n dé ní sílẹ̀ mélòó ni wọ́n ṣe fún ọmọ mélòó ni wọ́n kàn ẹlẹ́ẹ̀kejì báwo yẹn máa wọ́n sùn lóru tó bá lẹ́pọ̀ èmi kí ni wọ́n tún ọ́lẹ̀ lórúkọ ànábì tó bá dùn mí tó bá pè mí tó bá ti tún wá dúró yín àfọ àní nípa nígbà mẹ́ta rẹ̀ pẹ́ kí ni kí n sọ pé mo ṣe lóru tí ìfi ní jalè. gbogbo ẹ̀rí ti fèsì sí ta ló tún kùsọ̀ dúdú lé. èmi nílò ẹ̀sà ẹ pàṣọta agbára dalẹ̀ sà aláṣẹ olóòrò balẹ̀ yóò máa bá yín gbé sà ní kúlẹ̀lẹ̀ sà ẹjọ́ bàbá mi mo ní jẹ́ ọmọ tómi yẹn kò kan èmi àmọ́ ṣé ọmọ táàmù yẹn kò lè wọ́ torí pé mo máa lọ sí ìṣòro vigil night vigil sà mo máa lọ ní alẹ́ mo máa dé ní ìdájí àjọ máa lọ program kọ̀ọ̀kan nírọ̀lẹ́ bóyá bí ọwọ́ 8 ọwọ́ 10 so táàmù yẹn ò ní lè work sà ẹjọ́ ẹ bá ara àkànṣe sí ẹ ṣé gidi gan. ọ̀gá gbogbo yìí ti fòlé sí wèrè wọlé lọ́rọ̀. excuse me sir I have question. As a graduate in this compound mo máa kàwé and because I have a dream. dream dúró ṣe yàrá bí lòlò tọ̀ náà ni. yàrá kan ni sa èmi yàrá kan ló ti lálàá ọ̀yá mọ̀ gbọ́. As a graduate I have a dream and then my passion my ambition because I'm going to UK very soon. mo ń lọ sí UK very soon and then tí n bá lọ sí library lálẹ́ láti lọ ka ìwé ṣe àwọn 1 or 2 tí mo lọ pẹ́ ṣé ẹ máa tún ti géètì ní. lórí àbúrò sórí ọ̀rọ̀ ṣíṣe náà àmọ́ gbogbo yìí máa dìbò lẹ́sìn. I'm going to UK sir. àbúrò ilé ìburú ni. I'm going to UK. ẹ sì fi náà mi ńlá kó gba UK náà tó dandan bí ẹgbọ́ kẹ́rì ìwé ẹgbọ́n gba UK náà lè fọ́ fẹsẹ̀ sálọ kò jiná ta ló tún níbẹ̀. ẹ ra sà. ìwọ ìpẹ̀lẹ́. ìyẹ sà àgbà yóò dálẹ̀ sà. ọ̀pọ̀ bá jẹ́. àtẹ́yìn náà bá múra sà. sà nípa ti táìmù tí ẹ sọ yẹn o lè mi fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kò lè possible nísìsiyìí tó fi lè possible ni pé èmi máa ń gbé ọjà lọ sí Èkó Ìbàdàn Ìlọrin kò sẹ́ tí ò dá mi máa gbé bẹ́ẹ̀. ìwọ́n kọ́ ló tó gbé kú. èmi náà ni. ṣé ọgbẹ́ gbé ọkọ̀ ló tà fún mi tí mo jẹ tí ò ṣiṣẹ́. wà á ti kú wáyé. ara ò mọ kú lórí mi. àjẹpá àkùdá àyà yín ní sọ̀rọ̀. àjẹpọ̀ lórí burúkú fẹ́ gbọ́dọ̀ ṣùgbọ́n ń tà ní. bàbá yẹn ká darí pẹ̀ sí lára. òkú níbẹ̀ tó wà. bàbá ẹ̀ ládàá yẹpẹ̀ sí lá. bàbá ẹ̀ ládàá yẹpẹ̀ sí lá. absolutely láìsàn. ṣẹ́bẹ̀ ń ṣọ́ra táwọn ẹ̀wọ̀n ọ̀gá tẹ́ǹṣọ́ yẹn kò lè possible. fún bàbá rẹ. ẹ̀dẹ̀ máa gbọ́ mi náà. mo ń gbọ́. ẹ̀yìn sì ta wàyà náà má tà ń gbà lọ́wọ́. ẹ má gbà pé ẹ̀dẹ̀ rówó paná sílé yín ṣẹ́ǹjẹ̀ ṣó ẹjọ́ tó yọ Ọlọ́run yẹn ò ní lè possible. so you understand àwọn máa tà ń gbà lọ́wọ́ báyìí owó ṣàǹtaró. so àwọn táìmù tẹ̀lé ń sọ yẹn 7-7 yẹn ó pọ̀ sí lọ́wọ́ ipa máa gbá match lọ́wọ́ ni ẹlẹ́wọ̀n gan mi èsì wọlé báwọn ìwé ṣe yẹn. aṣọ kí ló wọ̀ yìí. ẹran jùmọ̀ dáadáa Arsenal ni náà. aṣọ Arsenal ni abájọ èmi ò rọ Arsenal tó lógorí tó bá ti kú díẹ̀ báyìí kí ọ̀dọ́ gba góòbù báyìí láyé ni ó bàjẹ́. ọ̀rọ̀ ẹ pọ̀ lára. láyé tiẹ̀ náà ti bàjẹ́ nǹkan táyé ni ò bá bàjẹ́ ni táyé ni ò bá bàjẹ́ òní náà bá mi sọ orí burúkú ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí tí wọ́n rí bẹ́ẹ̀ pé mo sọ bọ́ọ̀lù ibi bàbá yẹn ló ti mo sọ bọ́ọ̀lù gbé àga àti bẹ́ẹ̀ ni ẹ máa gbé lọ sí sóògùn rẹ ọkọ̀ lọ́bọ̀ sọ́dọ̀ ẹ̀ ṣe dandan o ṣé wà àbá ẹ̀sìn sọ pé ìṣiṣẹ́ olúwa fún ọbẹ̀ iṣẹ́ olúwa ṣe o. bàbá mi ò bẹ̀ ní ṣe olúwa ṣe. ẹ̀sìn rántí ló tó ń jò sáyé jẹ́ fún bẹ́ẹ̀ fi ìgbésí ọ̀pá. bàbá rẹ̀ lè jò sá jẹ àkékè ló ta èmi àkékè ló ta ní èṣe dè. gbèrè ni. ṣé wọ́n rí ìwọ sọ pé èèyàn bá lẹ́pọ̀ mí kan fi àdá yà wọn ní àdọ́bẹ̀. bàbá àtàkékè àtẹjọ olúfẹ̀ ni wọ́n ṣe. ṣé wọ́n rí omi tó lè pọn fún àwọn èèyàn bíi méjì àbí mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀sán owó omi tí ó pè é. bí èèyàn bá gbọ́ omi mi nínú ilé
tí owó Yorùbá pèsè ògùn ló bá pa. Àfọwọ́ yìí gbogbo tí mo fẹ́ sọ fún yín náà ni mo ti sọ ohun. Fọ́dọ̀ mọ́. Mo sáré lọ síbì kan ní ìmọ̀ kó máa yá tó báyìí. Bàbá landlord nǹkan tẹ̀ sọ́lẹ̀ kí ẹ sáré bá mi sọ̀kadà kí n lè bá gbóhùn nǹkan tẹ̀ sáré báwo. Torí bí ọ̀sẹ̀ ní kí n sáré sọ ohun tí mo sọ ohun. Bẹ́ẹ̀ ló ti ṣe sáré kú. Bẹ́ẹ̀ ni ó ní gbogbo yín burú dànù. Yàgbàlagbà. Ẹ má dàrú lóòtí ẹ sáré sọ sí mi létí. lẹ́ẹ̀jọ́ kan bí ìkànnì kí ni ẹ máa sọ sí mi létí. Àfà. Yóò ní bàlágà. Àfà. Yóò ní bàlágà. Àfà. Ọlọ́run ní dààmú yín. Àfà wáyé kẹ̀. Wàyí kú tó mú. Ìlú rẹ̀ ń ṣe ṣé ayé lẹ́yìn gan ṣe mo kọ́ kó òpin yàn gidi ní ni àwọn náà borí burúkú lọ sáfà gidi lẹ́yìn tàfọ́ orí burúkú lẹ́yìn gan ṣí lẹ́ ń ṣe ayé borí burúkú yín lọ. Kówèrè lọ. Àfà wáyé kẹ̀. Má bu náà. Wọ́n mọ̀ pé iṣẹ́ wa yín náà dàbí update ó dàbí yahoo ni. Bá ti ń fèdè yẹn mọ́ create another update ni. Wọ́n máa ti wá lójú cast. Àfà wáyé kẹ̀ ẹ kò dúmọ́. Ẹ lẹ gbódò wọlé. Lẹ gbódò wọlé. Ètò àǹkẹ́tò ìjẹ́lá kan lè kó tán. Ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa nà tán. Bálẹ̀ ọmọ ọba. Kò rẹ̀ dáa fún wọn ni. Ọbẹ̀ ṣòfò ni. Èmi lọmọ ọba ẹjọ́ wàhálà jọ wá bẹ̀rẹ̀ nítorí pé mo ti máa fọ́n kí láfàánú àwọn ọgbà ẹ̀. Ọwọ́ yáwó èrè bí. Dákun mọ́mọ́ sàwáwù mi síríìtì yìí o. Mọ́mọ́ sàwáwù mi síríìtì o. Àdàkùn Ọlọ́run ní bá ti ẹjẹ́ ọmọ ìyá mi. Mo lè bá ti ẹjẹ́ o. Èmi wá lọmọ ọba. Sọ wá ń wáìnì mi bí. Kùtì ẹ̀ náà ni mò ń kú lọ náà. O kúkú mi ò kúkú ara rẹ ni ikú ara rẹ ló ń kú lọ dákun. Dákun ẹ kú kí n dákú mi kú. O kú fún ọmọdébí ẹ mọ́ àmọ́ kú fún mi. O lè gba ìwọ jẹ́ Jésù mi. Ó sì wá gba kú mi kú. Sórí gbogbo tá a ti ẹsẹ̀ tí wàá dún. Ṣé kìí ṣe mítìn mi lẹ dálẹ̀ láàárọ̀ yìí pé ẹ fẹ́ lé amúgbópò nù lé yín. Ìrọ̀lọ́ mi ká lè sọ ń pọ̀ ọ̀rọ̀ tèmi. Kí náà sọ ń pa mi? Gbogbo màtá tó máa ń ṣe ẹ náà ni wọ́n ní bó ti máa ń súbí everything yẹn ń sọ̀rọ̀ ẹ o. Ẹ jàre súbí tí mò ń súbí. Èrò tó ipá nǹkan tí màmá ń súbí bóun ó sì máa rówó ilé wọn gbà. Ọmọ ìyá mi wà lé àníbi tá à ń lọ́rọ̀ lẹ́ o. Ìyẹn jẹ́ mọ̀ wípé àmọ́ ilé mọ́ra bàjáàjì láàárọ̀ yìí. Irọ́ ni. Mo pariwo. Sọ wáyé bó ṣe ra bàjáàjì ń. À ń celebrate ẹ̀ lọ wọ́n lé wọn ní o. Wọ́n á pín sí ń wẹ̀hùn. Ìní àwọn akẹ́yà wọn pé irọ́ ni o. Àwa lá celebrate ẹ̀ lè tá à ń rọlẹ̀ àbí lọ́la. Kí ni reason ni pé àjọ wá sì jọ gbé àpè mú káyìlà kunra. Àtòun àti bàjáàjì gangan ìlànà fẹ́ lọ jí gbé ọmọ ìyá mi o. Wọ́n rá wọn tí wọ́n ra pààtì yẹn o. Àtàrà kàmọ́lì pààtì àtàbàjáàjì náà pààtì. Sọ́wọ́n tó ṣẹlẹ̀ o lè rí kí láyé tó ṣẹlẹ̀ gbìyànjú máa yẹn pé máa wọ́n yàgbà láńlọ́ọ̀dù sí ni torí mo fẹ́ padà jáde sí ọ̀nà iwájú táwọn woman kan wà níwájú ibẹ̀ yẹn tí ọjà mi sẹ́ńjì díẹ̀ ṣọ́ọ̀bù tí mo lọ já lánàá ọtí tí mo kún bẹ̀ woman yẹn wọ́ta fún mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ báwọn wọ́n yàgbà láńlọ́ọ̀dù wà ń ta. Dákun àwọn wà ń bẹ̀ mọ́sọ̀ pọ́n sí ń bẹ́ Ọlọ́run ní kó bọ́ ọkàn mi ọ̀sán wọlé mọ́ rárá ni òwú mi kí n sàn kankan mọ́ nù lé ọkàn mi ọ̀sán kankan mọ́. Àkílẹ̀ wà nù tolúwa ní ilẹ̀ ti kọ̀lé sórí ẹ̀ ilé bàbá gbogbo wa èmi mo ti sọ fún ọ nínú ilé I go spend 10 years in this house I no go pay kobo mo bá gbé mo tẹ̀lé jí àbálá lòdù ọ̀gán gbé. Ètò àǹkẹ́tò ìjẹ́lá kan lè kó tán. Ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa nà tán. Ṣàlàyé, how you doing now? You came out. Hey, yo, nigga. I want to see you. Yes, I want to see me. No one now. Yo, nigga. You can't be. Yo, nigga. Brother, how you doing now? I dey fine. See as the landlord dey behave today. You that guy. That man no get sense. You no know. I swear to God, if I leave this country, I dey go UK straight. Nah, they go now. This place sef no even good. Me too. I no like am like that. Thank you. See, I get one thing wey I wan tell you. Yeah, now. You know say I dey travel go UK. Hey, no, I don't hear am now. They go now. I wan go. But I no get too much for hand. The money wey I don dey gather now, e no reach 800. Okay. And I know say you know everything about betting very well. And na my work now, my brother. No go carry my work go outside. That is it. I wan make you help me double am. I wan use that money to stake maybe you wan double am.
God bless you. No wahala. I get wetin I go do for you like this. So I don't know, maybe na factual you fit carry. That factual I go see your money sharp. See, you know, if you carry Ajansare, you know hear that one before. Ajansare won't join. Yes, Ajansare won't join. No, your money will join. You go see your money back. Trust me. You put your money like you put like 50,000 on top that money, bet that game. I swear for factual I go see times 3. For factual, trust me. Now so I will tell you, go see that money, go see plenty. You know, say na 50,000 first put. Another time go put 50,000 again. Go see money, come be now. Now so we go run. I know you say my life don't they change as I they play that game. I see. So like if I put that 800 on top that factual, I go see like go see like 1 point, maybe 1.6 or 1.7. Times 5. So check am now. You know you say my life don't they change small so as I don't enter that game. See, I will give you the 800k. I won't make you help me double up. See, I beg. Make I let you. I beg. Make you no let everybody know this thing. No, go take am serious. Take am like secret like down. I beg. Make you no let everybody know. Everybody know. Don't let everybody know. I play with you, bro. No wahala. I beg. No wahala. See, no let anybody know. I beg. You came out, yeah, my nigga. See that guy. I'm fine seeing it. Na game o, no be God, no be grace sef, na game dey do. Tell am mo ju game náà lọ lójoojúmọ́. Na money dey inside, no. Èmi náà dẹ̀ fẹ́ rí yín. Kí ló fẹ́ sọ? Mo fẹ́ introduce ara mi sí yín ni because babaláwo tán janújọ yẹn kò tẹ́ mi lọ́rùn bó ṣe introduce mi sí yín. Ẹ farabalẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe wò mí èmi gẹ́gẹ́ ló ń pè ní olóògbé conflation kò ṣe tí ò dá mi mọ gbogbo community kò sí tí product mi ò ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ ṣe wo product yìí ó ṣiṣẹ́ fáyọ́ ṣiṣẹ́ fún ló ṣiṣẹ́ ẹ wo bẹ́ẹ̀ bá gbé jẹ ikú ni réréréré máa bẹ́ẹ̀ ṣe wo product mi kò sí tí ò ṣiṣẹ́ fún kò ṣe tí ò mọ̀ mi gbogbo community yìí èmi mo máa lọ́ọ́ dìbò fún ògbókù ní Ìlọrin Ìbàdàn Òṣogbo ẹ wo product mi ṣiṣẹ́ ju Kíre lọ wọ́n mọ̀ mí lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ mí lájà wọ́n mọ̀ mí nílọrin ibi tí product mi ṣiṣẹ́ fún nìyẹn so èmi náà wá rí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń play game yẹn tẹ́ máa ń wọlé tẹ́ máa ń jáde yẹn kò ní dáa kẹ́ mọ́ ní product mi lọ́wọ́ kò ní dáa torí ẹ máa ń gbáyò dáadáa àwọn eku dẹ̀ lélẹ́yìí ẹ máa fẹ́ jẹ pépà. pípín bá ti jẹ́ ọmọ pẹ́ lè rówó rẹ ògùn eku pamọ́ sódà ẹ mọ̀ kó sí àwọn pépà yẹn sódà ẹ lè máa I don hear you dey go no wahala I no need am. Mi ò ní ìdí ẹ̀. Kí gbogbo ògùn eku tó ń ta yẹn kò lè pí ẹ̀ kan waste time ni. All the money wey you dey see gbogbo tó ń rí lórí ògùn eku yẹn máa kó bọ̀ kí lè kó sórí factual ẹ̀ṣọ́ ẹ̀gbọ́ sí times 3 times 4. Àwọn ọmọ ọgbẹ́ máa lọ jẹ́ alágídí táníkà àbí kò ní fọjú ayé ẹ̀ play game ó náà ní ẹran káfà ẹ̀. aláyé kò sí máa jẹ́ nìyẹn. dọ́là nítorí mi ò láìkì tó mọ̀ pé wọn ò fẹ́ rèé o ìyẹn jẹ́ lọ́mọ pé mo rétí jù láyé mi o nígbà tí a lọ sọ operation èmi mo sì mú operation lẹ tá a sì lọ ó sì wà successfully tá a kẹ́rù tó lọ́wọ́ pé ọlọ́run mú ọ àwọn ọlọ́run fi mú àwọn student wọn a sì kó nǹkan dé táwa kó fọ́ mẹ́fà earpiece kan àti aago méjì ọwọ́ ní kémi mú kẹ́ni lọ́mọ gbé bọ́tí àti fóònù ẹ̀rọ eléyìí dákun ṣé etí tí èlò lọ́mọ gbúrò ayọ̀ èlò ilé hundred tó ní ìlọ́ta yìí èlò ní nkà. wàá kí ló ṣe ẹ̀ sọ máa wáìnì mi ni tí wọ́n lo oníṣẹ́ ọ̀tí táwọn olóńgbẹ́ yẹn ni tí wọ́n fẹ́ tó oníṣẹ́ ọ̀tí wọn wá sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀ máa fọ́ fún wa ni. dúró sọ̀rọ̀ pé respect mọ̀ fún ọ láti jẹ́ sọ̀rọ̀ pé tí mo fi respect ẹni pé níbi tí o lè mọ bọ́m̀bẹ̀ kẹ́kẹ́ pé oníṣẹ́ tó bá lọ́wọ́ lókè ọ̀dà tí wọ́n bá bí ọ̀dà sọ̀rọ̀ pé mọ̀mọ́ rẹ àti bàbá rẹ ló bí ọ bí wájú mi kọ́ pé kájọ jẹ kẹdáwó àbí kájọ já bílò tí màá ti nínú ọ̀pá. àṣọ òun wáìnì mi ni èmi kò kéré o. ṣé wọn lè tó ń já tẹ́lẹ̀tẹ́lẹ̀ adìyẹ ló ń já tẹ́lẹ̀tẹ́lẹ̀ o orí aládìyẹ ni o mo tún wá mú ẹ lókèyàn tó tún wá gbá o tún wá mi máa gara fún mi tó fẹ́ kí n fi ẹ́ pa ni. òòrùn tèmi pa òun wáìnì mi ni àṣọ òun wáìnì mi ni ìbọ̀wọ́ rẹ̀ lè ń bẹ̀rù ókè tó bá wá wáìnì mi gan jù ní pariwo lè dá lórí. pariwo lè láwọn méjì ló ti o tó lè náà pa ẹ̀. aláìsẹ̀ pa ńlá ṣe sùúrù. pariwo lè kí n pa ẹ̀. o fẹ́ ṣòfò ni o yà mú o tún mú mi fẹ́ẹ̀sì báyẹn. wọ́n pa mí ṣe sùúrù ṣé ntọ́kàn yọ̀ ń dànù. o yà mú kó get out o yà máa gbó yẹn aláìmọ̀ mú yẹn o fẹ́ ṣòfò ni mú eléyìí fi yẹn lẹ̀. ọ̀dà ṣé kò tún yọ fóònù náà báyìí. wọ́n kì í fún ẹ fún o yà mú android yẹn kó bá tiẹ̀ lọ o yà máa lo fẹ́ ṣòfò. iPhone márùn-ún ló la èmi android yẹn. location mi máa dùn ó ti yẹ. inú wọn wà ní
àlàyé máa lọ báyẹn wọ́n lè fi ẹ́ pa. àwọn ènìyàn pààrọ̀ aṣọ ní sí olè bóyá ẹ̀sìn mẹ́wọ́n ẹ̀sìn báyìí tó yẹ pààrọ̀ aṣọ bóyá yóò pààrọ̀ wá ń dẹ́ ọ̀rọ̀ rẹ̀ kò yẹ kó wọ́n lọ bẹ́ẹ̀ o. wèrè tó wà ń gẹ́tò yìí tírélà kan ò lè kó tán ṣẹ́rí nínú òjì ṣe làjọ máa ń tán. Bọ́dà mi ṣé o lè kí bàbá rẹ báwọn ṣé o lè kí bàbá rẹ báwọn. bó ṣe pàdé láàárọ̀ o sì mẹ́ o jáde ò lè má jáde orí burúkú ẹ̀ ọmọ ò lè má jáde ẹ pẹ̀lẹ́ kíra rẹ bàbá rẹ rà fún mi wọ́ọ́ lọ́ọ́ bèrè lọ́wọ́ àwọn yòókù rẹ gbogbo ohun tí mo sọ fún wọn kí wọn náà fẹ́ tí ara ẹ gbọ́ nǹkan ti yàtọ̀ ní ilé yìí o ẹ̀mí kọ́ ni wọ́n tún máa tún ọ̀rọ̀ tí mo tún ti sọ nítorí wọn á máa tún sọ fún wọ ó lọ bá àwọn yòókù rẹ wọ́n máa sọ fún ọ ní o. ẹgbẹ́ mi àtàwọn àjọ wà papọ̀ ẹjọ́ ṣe papọ̀. ẹ ní gbàdára yín ilé dùn kọ́ ní bàbá rí òkọ́lé. ṣé ẹgbẹ́ bá pa gbogbo yín ní olè ṣé ẹbí rẹ̀ rí bí lọ́dọ̀ báyọ̀ àbíkí náà ìwọ́n kọ́ lọ́wọ́ kọ́ńtẹ́rẹ́tọ̀ ní àná ni. bàbá ìmọ̀ pòrú yẹn mú iná bí báyọ̀ dẹ̀ da. iná bí òdà lọ gbálẹ̀ bàbá rẹ lọ. sórí yìí tó tàn lánàá wà tán mọ́ rẹ ni o mi fẹ́ gbọ́ ariwo jẹnẹrétọ̀ nínú ilé mi mọ́ o mi gbọ́dọ̀ gbọ́ èrò jẹnẹrétọ̀ nínú ilé wọn hàn mí létí. lóru bàbá mú anú létà gbàtà sanwó. mo bá fẹ́ mú ọkùnrin mọ̀ sí ọdún ọ̀gbẹ́ mi. kí ni ìyẹn bá bà. ṣé ọdún ọ̀gbẹ́ mi mo ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ mi lẹ́nu. kí ni ìyẹn bá bà. ọtí ẹ̀kọ́ máa kórìí burúkú ẹ̀ lọ́ní. ọ̀rọ̀ máa gbọ́ mi lẹ́nu. kọ́mi orígiri burúkú tó gbẹ́nu gbàánú ládàrá dáná tàbí òbú kọ́ ẹ tó pa mí ní èmi ni màá gbá ẹ̀mí gbogbo yín. Very nice place. Wow, okay, sure. Wow. ẹ lẹ́wọ̀. Ẹ káàsán sir. Ẹ káàsán sir. Ọlọ́pàá pọ̀ yìí. Yeah, actually, Detective Hakeem. Ẹ jọ mo rí room 20 ní ìta ìmọ̀ wá ní kí n wá check in bóyá vacancy wà bẹ̀. Àwọn aládùúgbò ló júwe pé ọmọbìnrin wọn fàájì rèmi ni o. Ọmọ jájá lèmi náà. Mo ti rí bẹ́ẹ̀ ó fàájì rèmi ni o. Àwọn àdúgbò ló sọ pé ilé wà mí. Mo ti rí room 20 tẹ̀kọ́ síta yẹn ló yẹ kí n check in. Kò sí wàhálà èmi mo fẹ́ le díẹ̀ o mo lófin bí yìí o èèyàn pẹ́ wọlé yìí. Agbófinró lèmi náà gẹ́gẹ́ tí mo. Èèyàn náà ó sì ní ìyàgò tí wọ́n ń jáde nínú ilé yìí. Ẹ má wọrí. Kò sí wàhálà àmọ́ wọ́n ní ìbéèrè kan tó lè gbáàrin àwọn wèrè. Wèrè azab. Wèrè. Ọgbà wèrè nígbà yìí. Báwo sí ẹ yóò yọ jálọ wo ilé tó kù sí ọkẹ ló fẹ́ àbísàlẹ̀. Ẹni wèrè tó bá sá ti jálọ wò. Jalemi. Sọ sí ní gbogbo ẹ̀. Mo ti rí ọlọ sọ. Sọ sí ní wo òbí sọ sí ní wo ilé tí mo sọ fún ọ. Kí ló ṣe wọ́n tí wọ́n wá sáré láyé? Kí ló ṣe wọ́n? Ó lọ ṣe bẹ̀rẹ̀ ní mo ti parí dẹ́dẹ́ nínú ilé yìí. What's happening? Kí ló ṣe? Kò sí kankan sórí. Hey, wetin come dey follow me talk now? Wetin come dey follow me talk? I tell you to put too short gbogbo. Hey, baba baba. Sọ́kọ́sọ́kọ́ sí ìmọ̀lẹ́. O ti gbọ̀n kékeré. Wow. Bàjẹ́ wá láláì rí ọ, bàjẹ́ wá láláì rí ọ, Jésù mo wá sọ́dọ̀ rẹ, bàjẹ́ wá láláì rí ọ. Ìforí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ nǹkan jàre ọmọ ìyá mi. Àjẹ́ mo fẹ́ gist ẹ̀ Ògùn aládé wàhálà. Níbi tí mò ń gbé gbà yẹn, tí mò ń gbé ibi tó ti máa ń bá mi yẹn. Àlàyé mo ti ń casting bẹ́ẹ̀ náà. Ọkásítì Ọlọ́run dákun ọmọ ìpò ti kásítì nìkan oyè tó gbà kí n máa wọ wá sọfẹ́ kó bá mi tó sì mọ síta sọmọ pòlè là ń jà ọwọ́ fẹ́ kó bá mi bí. òbí ṣe èèyàn ọmọ ìyá mi nípa pátá yẹn náà ni wọ́n ti fẹ́ máa fojú ṣe ṣáàmọ̀ náà àmọ́ yẹ kí n máa sọ̀rọ̀ sọmọ ìyá mi. tó ti yẹ báyẹn. èrò ọmọ tó ṣẹlẹ̀ sórí tọ́wọ́ bá ti di pé ìyẹn ti ń kásítì báwọn pé gbogbo àwọn èèyàn ti ń sọ ìyẹn mìíràn sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ bí kan rí ọgbà mú ni o
bí a kò jápa lọ síbi Èkó àbí Ìbàdàn àdúgbò rẹ̀ tó ní wọ́n ti fojú sùn yẹn lábẹ́ yẹn gbọ́dọ̀ máa sọ́ra o. ìṣúwà bọ́ọ̀sì tìbí ẹ̀ tí bá jápa lọ sí Èkó tàbí Ìbàdàn báwo la ṣe fẹ́ pàdé báwo la ṣe fẹ́ máa ṣiṣẹ́ papọ̀ ọmọ ìyá mi ṣó reason ni ó reason ni ọmọ ìyá mi reason na. àǹkí àlọ́ adé ká ṣe báyìí. ìtọ́jú tí mo fẹ́ ká ṣe é sí ni náà nù máa níbi tó ń gbé yẹn jẹ́ kí wọ́n gbà pàtẹ́ kan sínú ìgbà yẹn. ṣe sùúrù o káwọn jẹun àwọn ẹlẹ́sẹ̀ lèmi ọ̀fẹ́ o. ọmọ ìyá mi ò lè jẹ́ lẹ́sẹ̀ ọmọ ìyá mi ó ti mọ̀ wá mi àjọ wà ti pẹ́ mi ò lè jẹ́ lẹ́sẹ̀ wọn náà mọ̀ pé mi ò lè jẹ́ lẹ́sẹ̀. wo yọrù ti wà ní ilé ọ̀dọ̀ rẹ tó ti ń gbẹ champion àdúgbò rẹ ṣé lẹ́yìn kí wọ́n á kí ọ sí mo sọ pé mo fẹ́ mọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ rí sórí ilé tí mò ń gbóhùn àtàdúgbòhùn èmi mò ń claim champion ní ibẹ̀ lọ́wọ́ èmi ní jẹ́ ní mò ń hàn tilẹ̀ bí mo ṣe wà yí inú ilé yẹn tí bá búróòkì ń gbà mí tí mo búróòkì tàn yẹn tó yẹ kó sí ẹ̀ka lọ́wọ́ mi màmá ya nẹ́ẹ̀tì tí ń regé gbogbo fóònù gbogbo wọn lọ ilẹ̀ tó mọ́ màmá jáde alárìí ẹ jẹ́ o tí wọ́n bá tó wá bẹ̀ mí ní ìsìn táwa pé méjì so o mọ̀ pé gbogbo àwọn tó wọ́n burúkutu sẹ́nu náà lẹ́nu ìwọ́n náà wá kó jẹ. bóyá mo ti wá cast bẹ́ẹ̀ ṣé ti bá cast tó bá mú mi ṣé kò ní àvẹ́ tiẹ̀. alámáyé kan fi mí pa mẹ́yẹn tí wọ́n bá ti fi mí pa mẹ́yẹn ti fi wọ́gẹ́ pa nìyẹn ṣé ò rí zí ni ìkan tó ṣẹlẹ̀ sí tèmi kan tí ń kì ní pé normal ṣé mi lè wá sọ́dọ̀ ẹ̀ mẹ́ẹ̀ kákànjọ́ máa wà papọ̀ náà àbí kí ló tí ń kì. wò ó sórí kó wá gbayé nínú ilé ọ̀dọ̀ wa ń wò ó kò ní fẹ́ bá ńlá mu díẹ̀ o. wáyé wá fọ ọmọ ìyá mi ó mọ̀ pé mo lọ fà wọ́n náà mọ̀ pé mo lọ fà bí ó yá ọjọ́ tí wọ́n bọ̀ sí bírẹ̀ ó yá any location tá a bá lọ sí màá kó gbó ẹ̀ fẹ́ Ògùn Aládé 100. ní next location tá a bá pé lókùnrin ṣe sùúrù pé iṣẹ́ tó bá kù tá a fẹ́ lọ sí olùtú bá kù tá a fẹ́ lọ ọjà. I swear. ó kò gbogbo tá a bá lọ kó bẹ̀ fún mi. mo fẹ́ mi ò fẹ́. 100% nu 100%. I swear ọmọ ìyá mi wà pẹ̀lú ẹ̀ ọdún. kí kọ́mọ̀sì lè mú yàrá ọ̀dọ̀ wa èmi mo ti rẹ̀ mọ́ ká pébù àti palánà ọdún kò lè rí yàrá gbà tó wà mọ̀ká tó wá ṣẹlẹ̀ tó yóò tún wá ní láti rò ní pé sórí inú ilé wa ń àti lánàá ọdún àti gbogbo àtàwọn à ń bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó gbádùn èmi gẹ́gẹ́ mo ti wà yí lánàá ọdún bọ́ fẹ́ràn mi tí máa lọ ń wò náà débẹ̀ tí lánàá ọdún wà fẹ́ràn tiẹ̀ náà ń kọ́. àlàyé lálọ́ọ̀dù máa fẹ́ràn mi torí máa ṣíwà rárá fún lálọ́ọ̀dù ó yẹ mi ní ṣó pátá mi tán ọmọ ìyá mi rí sí náà ó kú mọ́ rẹni tó nínà ajé. o ti lọ báwọn o ti lọ báwọn wà lọ gba igbó fún mi tó bá ti yó tí mo yó kéré káwá lọ́dọ̀ lánàá ọ̀rọ̀ pàṣẹ tó ti sọ ilé tí ọkọ mórí mi gbóná wá pé à èyí sórí tẹ́lẹ̀ mo sọ pé ọ̀rẹ́ mi já lọ ibi iṣẹ́ lálẹ́ yìí já lọ ibi iṣẹ́ já lọ jí nǹkan. wèrè tó wà ń gẹ́tò yìí tírélà kan lè kó tán ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa nà tán. àbójú yìí tàn mí jẹ ni dọ́là tí kò lè lò. ìyá pàràgà ara rẹ̀ máa ń sin gbọ́ràn tí mi ò láì fi pátá yẹn jà rí. má disturb mi mo níbi lọ o mo níbi tí mo lọ síbi ọrọ̀ ajé mi láàárọ̀ kùtù kí ló dé kí ló ṣẹlẹ̀. ìyá pàràgà ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ de lónìí. ọmọ rẹ wọ ọmọ kan tí mo bí ní Fatai èmi ò bí ọmọ méjì. ọmọ nǹkan tó sóni wọ́n bí ó ti wáyà wá kó náà máa. gbọ́ mi o mọ nǹkan tó ń ṣe ìkọ́ tẹ bá ti mú gbó lórí gbogbo yín tán ní ìmọ̀ ẹgbẹ́ yín mọ́ máa sọ̀rọ̀ sákàsàkà sárúgbó yín kí ló ṣe èmi ò ń sẹgbẹ́ tó bá wọ pé bẹ̀rẹ̀ sí yára bí wọn ni àkọ́bí wọn máa ju ẹ lọ jọ gbogbo tí wọn bá ń jọrọ wọn ní bàtẹ jẹ o kó lọ fi gba lambo iná lè fi gba lambo ìlọ́fà òsì ló ń ṣe ìjọ tí mo fẹ́ gbà ni mo fẹ́ gba bóyá bíi páàlì símà àti àwọn ṣẹ̀ síbà àwọn nọ́mbà 1 àdéhùn ta ń bẹ̀ yẹn. ìgbà tó wá ń ṣe bẹ́ẹ̀ di kí wà ní tèmi pẹ̀lú pé òun ṣe àwọn nọ́mbà 1 wà ń ta. àwọn nọ́mbà 1 nọ́mbà 2 mo pè mí o jọ yakó lójú ọ̀nà fún mi kí ló bí mi mo níbi rè o. ìyá pàràgà kí ló sọ mo fẹ́ gẹ́gẹ́ kí ló fẹ́. mo fẹ́ bí páàlì símà páàlì àṣẹ sí àwọn gbogbo àwọn ẹ̀fẹ̀lújáde. mi ò ní èyí tó jẹ tẹ́lẹ̀ ò tí sàn máa kó ọdún ní ìyá pàràgà sẹ̀wọ̀n kọ́mọ burúkú náà lọ́jọ́ tiẹ̀. bó mi ò ní o tílẹ̀ tó jẹ sẹ́lẹ̀ ò tí sàn o má dà mí dúró. wàá fi ló ṣe ìyàwó àti ti báyìí náà. o fẹ́ mẹ̀mí kọ́nu. sẹ́mọ̀ kan sí kí tí wàá jà yín wíṣí ló lẹ̀ bá o ìkókù ló lẹ́nu yìí o wáyé tí wọ́n á ṣe báyìí náà ẹ ló bá mú kíní ẹ̀ wá náà wáyé tí ń ṣe báyìí náà. ọmọ burúkú náà kúkú lọ́jọ́ tiẹ̀ ìyá àjẹbẹ̀ àjẹbẹ̀ ìwọ ló fẹ́ ń bẹ̀ ṣé sẹ́sí ló fẹ́ ní àbí símà. ọ̀yẹ́ mú sẹ́sí páàkì wà àti símà kò lọ́fà. ó ń bẹ lára ẹ̀ ó ń bẹ lára yín lóṣì ló ń ṣe. gbèdé kékeré la ní ilé ìtẹ́lẹ̀ àgbákò wèrè ti dé nínú ìlú wèrè tó wà ń gẹ́tò yìí tírélà kan lè kó tán ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa nà tán. hello wọ́n dúró sórí ilẹ̀ tó ń bẹ lókè odò tẹ́lẹ̀ fàbúrò mi lẹ́yìn tẹ́tí kọ́kọ́ fún mi yóò dìjà o
mo lóògùn èmi fi owó bá àyàn ṣeré o mi máa fi owó bá àyàn ṣeré àwọn tó ń gbẹ́nu lè mi gan mọ̀ mo lè pa mo lè kọ odidi ìrún nítorí owó torí mo mọ̀ baálé ò lè parí ẹ̀ baálé ò lè parí ẹ̀ olóògbé wọn máa ń pẹ̀ padà. kì í ṣẹ̀rù o bàbá lálọ́ọ̀dù kì í ṣẹ̀rù o láńdọ́gbọ̀ kì í ṣẹ̀rù o bàbá láńlọ́ọ̀dù ń ṣẹ̀rù tọ́mọdé lè gbèrò wò ẹgbẹ́ ilé pàtàkàrà ẹ̀dá ẹ̀dí lóògùn bàbá láńlọ́ọ̀dù. olórí ibú ni ọ. àwò kí ni èmi lè pè pàdé tàgírẹ́tì ìwé òwò àti pàdé mi sọ pé mo ti wọ mo tún wá ní kí àwọn èèyàn alálùbáríkà agbófinró kí wọ́n wá gba ilé mi tí lọ́kàn mi ti balẹ̀ wọ́n nà ká síbi ilé tí mo fẹ́ gbà ló bá tú. òyì bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀rù òyì bẹ́ẹ̀ òyì ẹ̀yin tí ẹ máa ń tẹ̀sẹ̀ ní pé àsálà mi ń torú ẹ̀fẹ́ mi àárẹ̀ yẹn ẹ máa ní mo ṣe wà yìí mo rò pé ẹ̀gbá tèmi èmi ò sọ pé ọlọ́pàá kan fẹ́ gba lé mi ẹgbẹ́ wọn náwó fọ́nà bí tẹ́lẹ̀ àti ẹ̀dájọ́ mú gbó bá fún jọ wà inú ọ̀sán lọ tó jẹ́ sáré ọmọ ẹ̀rú bámi ní kó bẹ́ẹ̀ fẹ́ fọ́mi lápò mi lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kékeré sẹ́wọ̀n. ní ìdí gbogbo nǹkan yẹn mọ̀ ṣé wàá rí mo máa sọ fún yín o nínú obìnrin ire wà ire ni mí odò ọmọ fojú jọ bí lójú yín ẹ̀yin náà ẹ̀wò nìsín irú ẹ̀yin nìsín olówó ni ọ̀gá wa lọ́tún jẹ́ ní stíríìtì ọ̀fẹ́ ìgbàlẹ̀ ni mo wá mú wá pé àwa nílé lánàá dùn mí gẹ́ ó tún fẹ́ èèyàn mo ò kó ìrìn èèyàn kó èèyàn mọ́ra òyẹ̀kọ́yẹ̀ ìwọ náà sọ̀rọ̀. Alákòóso ó gbọ́ ẹgbẹ̀rún nílé ètè mi o. Èló ló ń pè bẹ́ẹ̀? 20,000. 20,000. Bàbá ọ̀yá màá fún 30,000 láì. Àwọn jèrè lórí burúkú. Wọ́n jèrè lórí burúkú. Ó fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni. Olóbùkún ni ó ní. Bàbá yàrá rẹ̀ wọ́n sọ fún yín mo lẹ́nu tó ṣe tó dùn lónìí. Ó lè ṣe tí ó dùn mọ́ ẹ̀rọ ilé ìwé 20 lè gbélé fún gbogbo àwọn dé. Olóhùn mi 30. Olóbùkún. Ó ṣe yí náà àdúpẹ́ àgbọ́ lórí yàrá kan ló wá fẹ́. yàrá kan lọ́fẹ́ ọ̀dà kò sí wàhálà. ẹ wá mọ̀ gbọ́ bàbá láwọn ọ̀dùn ń gbowó jẹ́sìsì ń gbowó tẹ́ bá yẹ pé àkàlọ́ wa yẹn kọ́ wájú tàbí kọ́ àkàlọ́ wa yẹn wá ní tí ó gbàdé ẹ̀ ní ẹ̀mọ́ yìí tẹ́. àbúrò ẹ burú mi. ṣé ilé dùn kọ́ ìrọ̀ bá àdéhùn kọ́ nínú wáyé lójú lọ́dọ̀. ọmọ ọkọ̀ yẹn lẹ́la. olóògùn ọ̀rẹ́ kẹjọ sẹ́yìn. mo yọ̀ǹda ẹ sáà gbà sí ilé ẹ sáà gbà owó wà lẹ̀ báyìí. owó wà lẹ̀ máa ṣe transfer fún yín. pàtó lè máa gbà sínú méjì báyìí ṣé ó pè ní àbí pápì. ara o bábọ́ fìlàsì lè nílò. àbọ̀ fìlàsì ẹ̀yà jẹ́ kí n lè ṣe. 1 2 4 5 7 7 7. ṣẹ́rí nínú ojì ṣìlájọ máa ń lọ. amúyè ìjẹkújẹkẹ ìpanamọ̀nàmọ̀ ẹ̀yin lẹ́wọ̀n àsanwó lé àwa láàbò fi jọ gúdì bàbá lálọ́ ṣé wọ́n pa ọkùnrin ṣẹ́gun nínú ilé ẹ ti fàparò sábẹ́ ẹ̀ tí ń gbé ka ṣẹ́gun nínú ilé brigade àbíkílẹ̀ ń polúkọ ẹ̀ ó ti mú dọ́là tí wọlé ó lè kéékèèké ní dàgbé tí ń jà bọ́dọ́là tí a kàn jí gbé ṣẹ́gun ilé àgbákò lẹ ti gbà ẹ ti gbà àpò sí ilé àpò bàbá rẹ tàgbà kò sí ilé ìjọ kan lẹ máa kàn dédé sùn náà máa ti jí yín gbé. wọ́n jí bàbá la bàbá rẹ gbé. wọ́n jí ilé bàbá rẹ gbé àtúntòrí ẹ̀ burú nìyẹn. ṣé tó yẹ kó ṣe wọ́n ti bàjí ló pa bàjí bòmí lára. sórí àpẹẹrẹ tẹ mọ́ fún gómìnà lóye kẹ́ mọ́ fún mi nínú ilé. bí gómìnà lóye kẹ́ sì máa ṣe mí nínú ilé. bẹ́ẹ̀ mọ̀ sọ fún mi. orí ẹ̀ burú bàbá rẹ ò lè tọ́ sí. nígbà bẹ́ẹ̀ nílé kan ṣé wọ́n mọ̀ pé bí gómìnà ṣe ń darí ìlú lèmi sí darí nulẹ̀ tó wá rí nínú ìlú kan àmọ́ olórí burúkú àmọ́ olórí ire àmọ́ lọ́mọ burúkú àmọ́ lọ́mọ olórí ire olóburúkú ni ọ tó yé àbòsí ló wá ṣe yìí kò sí tó kàmí tó lè rí kó ṣe gbà yìí kó lè gbowó ojú òògùn tó orí bá bá ti ń sanwó mi nàìjíríà ti mú gbó ọ̀rẹ́ rẹ̀ mọ́ tí o wọ́n pààyè o wọ́n gbé bọ́ o èmi wá dé ìjọba àdàbí ìgbèjọ́ ọlọ́pàá. kò sí wàhálà bàbá yín lè mi bá yín sọ. bàbá bàbá rẹ̀ òkàn mi sórí tí owó lè tẹ̀lé bá ti ń pé kò sí tó kè é. nàìjíríà tàbí kílẹ̀ ń bẹ yẹn ọ̀rẹ́ ẹ̀dọ́ láti tó mú àlẹ́ ìjọ tó lè dúkọ rẹ̀ tó ń sọjọ́ òkè ẹ̀ sọ́ọ̀bù mi ló ti wá gbọ́ tí àwọn kí ìyẹn owó sòsòsòsò ìjọ tó ń fi sáyé ìjọ tó fẹ́ sọjọ́ kó wá gbọ́ tí àwọn.
ìwọ kọ́ ló sọ pé òfin lọ́lọ́run yàgbẹ́ nínú ilé. Olórí burúkú apara bí ṣe ó lọ sí olóògbògbòrò ògbògbòrò dàlẹ́ mílíọ̀nù sí mú ó lọ sí. Kókòrò òkú lórí burúkú náà. A tún padà sórí ẹ̀ wo amúyè. Wèrè tó wà ń gẹ́tò yìí tírélà kan ò lè kó tán. Ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa ná tán. Dákun wá ṣé nǹkan mọ̀ sí ọ ọba mi hàn ní. Are you talking to me like that? Kí ni sọ? Ọba mi hàn You are talking to me like that. Dákun ta ni o? I'm a graduate. And you listen to Su. I'm not a Zazu. You be babu. Wait, I'm sorry. You know I'm a graduate. You know I'm a graduate. You know I'm going to use it soon. I know. This Okopa know you are a graduate. He's a big you bought for the love of God. The next for us on the cross of Calvary, Rachel, is it because of water? Now I need to fresh it. If it's water, I'll fresh it for you. No, not fresh. Fresh. I'll fresh. Kí ni sọ? I said fresh. So I'll fresh it. So the Bible says in the book of Matthew, chapter 22, verse 39. In the book of Matthew. In the book of Matthew. The H is silent word. Kí ni sọ ma fún mi H is silent word. Can you come now? I said Matthew. In the book of Matthew, chapter 22, verse 39. It said that love your neighbor as yourself. And not just when you were Matthew back on the replay. I just like just like they put the phone like just take it more than one. Wait, calm down. Help me. Padà lọ. You are fighting with me. Oh my God. Oh my God. Ilé ẹjọ́ máa gbórí ajá náà. How am you? You are a fool. You are a fool. Ó gbé nǹkan wọlé gbà láyé. Tó ń tọ̀sán nísìnyí, mọ̀ bọ̀, èmi ló gbé fúlù. Wọ́n sọ mọ́ láyé rẹ̀. Láyé rẹ̀ lókè ní fúlù mọ̀. Èmi ló gbé fúlù. Èmi ló gbé mọ̀. Lókè ìbá mọ́. Calm down. For the love of God, please calm down. Please calm down. Okay, that's the reason I'm calm down. Okay, calm down. Kí ni ṣe ní? Kí sì kàwé sí kàwé? Èmi àti wà ní ẹgbẹ́. Please, wait. I said, Ìwọ gádíẹ̀tì ó tóbi lórí mi lórí tí ó pọ̀ lẹ́yìn ìjọba ọ̀run wọ̀ fún wa. This is not called this message. Jesus Christ! Àpá àlóhùn ọlọ́run gbẹ̀mẹ̀ mo tún gbé ọ ẹ wo kí ọsẹ yìí ọlọ́run ní ká wọ́ ìmọ̀ anábì ni wọ́n máa wọ́ ìmọ̀ títí tó fi rí ìmọ̀ ni ọlọ́run gbé sọ́nà àlùkùránì ní onítọ̀ lámúlẹ̀ hélèmì wíwọ́ ìmọ̀ fàní ìdọ̀tún ọ̀ràn yẹn ní ẹjẹ́ wọ́ ìmọ̀ bá bá ti wọ́ ìmọ̀ wà ní àmọ̀ wúlò mọ̀ ẹ wọ́n sẹ́ yìí oṣù kan lẹ́nìkan fi wẹ̀ á wàá gbé báyìí ní ìsìn á lọ rí mọ́lẹ̀ bá bá ti rí mọ́lẹ̀ owó dé mọ́tò ń dé ìgbìyànjú òjì wà lọ onígbìyànjú ló ń borí ayé wọn láì tẹ̀lé súnmọ́ bí láì time is what time is money time is money. ó ṣe dáadáa ó ṣe. àwọn oníyẹ ìwà ṣe kí láti fi yín tọ̀dọ̀ tì. àmọ́ yìí ọlọ́wọ́ sàánú rẹ̀ wò dákun tẹ̀ rìkọ́ọ̀dù o. ó ti dáwà dúró bàbá ẹ̀rọ wàyí kúùtù mọ́. ọ̀dà bọ̀ ọ̀sẹ̀ tọ́kárà sọ́ọ́rí ọ̀sẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi yìí. wàyí kúùtù mọ́. àwọn yìí sàfún lórí ibú àwọn yìí sáfà tí orí nǹkan jẹ. wàyí kúùtù mọ́. àwọn fẹ́ sànú rẹ̀ àwọn sànú rẹ̀ délẹ̀ ni. kúùtù mọ́. ṣé ti yẹ báwọn ọ̀sẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi yìí ẹnìkan ló lò ó tán ọ̀sẹ̀ ní bẹnu rẹ̀. wàyí kúùtù mọ́ sílẹ̀ mi àwọn wà lọ rèé rì mọ́lẹ̀. wàyí kúùtù mọ́. fọlọ́wọ́n bá mi búra bọ́ọ̀ bára aláǹgò kọ̀ pé mi lọ́ọ́ máa lè. Allahu Akbar. àní bọ́ọ̀ bára aláǹgò ọ̀rẹ́ mi kọ̀ mú kọ̀ pa. wàyí kúùtù mọ́. àwọn èso lórí bú àfa ibi táwọn ò bá ní sí àwọn ò ní sọ. sílẹ̀ mi àbàtà. olówó aláta 500,000 sọ́jú owó tó fi ń dákọ̀ mu lọ ni owó tó lè tó lè àfọ́ọ̀dù ni. sílẹ̀ mi àbàtà. gbogbo ẹ̀yin ọmọ yahoo èyí fẹ́ fi gbogbo ẹnu pè ní o gbogbo ẹ̀yin ọmọ tẹ̀ ń tẹ́kẹ́ ẹ wá rí wa èmi sórí àtẹ̀tí ṣe discount báyìí
tó ti yé yín àwa ń ṣe discount lọ́wọ́ ni 1 million mo máa ń tà tẹ́lẹ̀ àmọ́ 500,000 ní gbélé tó ti yé yín ó ti dà báwọn ìgbìyànjú ní òbórí ayé ìgbìyànjú ni kò sí nǹkan míì tó ti tẹ̀ ó dà báwọn post sí Instagram bẹ́ẹ̀ títẹ̀ kì í ní post sí o irọ́ o tọ́ni sẹ́ni tọ̀dọ̀ mi jà ọ́ tún tọ̀dọ̀ mi post mi sí post mi ó wá wọ ọkọ̀ post tiẹ̀ sí tó wá kan tèmi ni lọ́jà lọ jẹ́ kíní ibi gba oya lọ péríṣì yẹn náà péríṣì èyí díjẹ ká dára. alákùnrin bàbá. àgbákò mọ̀dé. àwọn bàbá sọ pé àgbákò ti wọlé tẹ̀yìn dé. ọlọ́run lè fara mẹ́. bàbá tó ní ká pàdé ní 7 o'clock 7:30 lé fa. àfà iye òsì wá dùn mí o bí kò ṣe sífù tó wọ́n fẹ́ ká wá láago 8. aago 8 ti fẹ́ lù báyìí. ọlọ́run ṣàánú ẹ̀. tí wọ́n rí mi ní kó báyé mi jẹ́. bó bá ti lè kù ìṣẹ́jú 10 àtàgọ́ 8 ó lù báyìí á kù mí. àwọn bàbá sọ pé bó bá ti lè kù ìṣẹ́jú 10 àtàgọ́ 8 ó lù á pọ̀ bí. ẹ ṣe gidi gan bẹ́ẹ̀ ṣe sọ pé ìṣẹ́jú 10 ló kù yẹn ẹ ṣe ṣé ọmọ òrùn tó wà lókè náà ó sì taṣọ gbẹ. ẹ jẹ́ kí sáré fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ní. ẹgbẹ́ gbọ́rọ̀ ẹgbẹ́ mi lọ́jà rẹ̀ tẹ̀lé fẹ́ máa fọ̀rọ̀ Ọlọ́run gbọ́. ẹ ṣáà sí taṣọ gbẹ ni ẹ̀yin gan ẹ̀bọ́ ẹni pẹ̀pẹ́ ṣáà bọ́ ẹni pé máa bọ́yàn. ẹgbẹ́ kí ló ń dúró sọ́mọ́ ẹ̀já rẹ̀. ó ṣe ẹ̀ ti dáa òṣì burúkú lè gbogbo ìjọ ń ṣe. àárẹ̀ nàìjíríà. ẹ ǹlẹ́ o ẹ̀yin ayálégbé ẹ ǹlẹ́ o. ẹ pẹ̀lẹ́ bàbá kí ẹ tó sàn kan tẹ fẹ́ sọ because ẹ ń rúkú gbàǹdùgbàǹdù yín bọ̀ pẹ̀lú àwọn ẹni tẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ní ó ṣe lẹ́nu wá ẹ tètè sàn kan tẹ fẹ́ sọ mò ń lọ sọ́dọ̀ yàrá sàkì ẹ sàn kan tẹ fẹ́ sọ lásìkò. ẹ ń kó sì dànù ní ojoojúmọ́ lẹ́yìn mọ́ ní tẹ̀ ń lọ ní first meeting táwọn kọ́ ṣe náà ẹ bá wa attend ẹ rẹ̀ lọ bí orí tó ọ̀rọ̀ burúkú ń bá kó tèmi. ẹ kó sì dànù lójú yóò bá kan. ẹni bó yóò bá wá burú èmi ni mò ń sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀ gbígbẹ́ ní gbogbo tí èlì dùn mí nígbà tí bàbá bàbá yóò nílé ẹ̀fẹ́ ẹ̀kọ́ lédi ta ló lè rán mi létí ìdí tí mo fi fowó kówó lé yìí. Salamu alaikum. alákùnrin bàbá. bàbá àwọn mọ̀ àwọn bàbá sọ pé àwọn mọ̀ àbá àmà ìṣẹ̀ alákùnrin ọlọ́run lè pè á mẹ́ amínà yàrá ọlọ́run mú ìṣòwò ẹ̀. amínà yàrá bàbá nínú ọlá ńlá wa bàbá sọ pé nínú ọlá ńlá wa adúntà lọ́jọ́ náà àdúntà ẹni ọ̀fẹ́ ṣe nǹkan rẹ̀. a sọ pé ẹ fẹ́ gbé nǹkan rere ṣe tá àti ìmọ̀ báyẹn máa ṣe nǹkan rere. àfáà dẹ́ẹ̀dẹ́ bàbá yìí èmi àti àfáà máa ń kẹ̀ mo wá ní kẹ́ gbé odó jáde. bàbá ní agbódó jáde. àwa ṣe ìgbìyànjú àti wọnú ìsìyára. àwọnú ìsìyára. àwa fi ọlọ́run lé àfi ní ọlọ́run lọ́wọ́. àwa fi bàbá. bí nǹkan rẹ̀ yóò tẹ̀ ẹni tó rí rẹ̀ ó ti yí nǹkan rẹ̀ ṣe. aláàtúwọ̀. ṣé ìwọ ti wọ ìwọ yìí ó ti ṣe nǹkan rẹ̀ nù lé. ó ṣe nǹkan rẹ̀ lórí olùwájẹ́ ló gbé lọ́wọ́ mi. Allahu Akbar. olóṣèlú ojúmọ́ ti ẹni sí ọ. yọ̀dà ẹ wo sẹ́ni bọ́lá ṣe wá rí inú mi ń dùn ẹ mọ̀ bánú mi jẹ́ èmi ti wá ṣe nǹkan rẹ̀ alhamdulillah abẹ́bí. alhamdulillah. inú olóògbé rẹ̀ lọ́dún. bàbá ló máa bá ayé ò lè rí nǹkan rẹ̀ bí mo ṣe ṣe láyé. èmi ti ẹgbẹ́ ẹ̀kọ́ tenant. hello. sẹ́rí bí bàbá ṣe ń bọ̀ ní àbádá náà rù táwa mú ọmọbìnrin lẹ́yìn wò àbádá náà rù mí àti ẹ̀sìnjọ́ sọ̀rọ̀ ìtàn náà ní ọmọ ẹ̀kan ní yunifásitì pé kó dàbí kò ní pẹ́ sáàfù wọn ló wá sáàfù bàbá wa mú wá fi yẹn gàn pé àwọn tọmọ wọn yẹn gbogbo náà tọmọ tí ó sọ ní orí ẹ̀ ń dàrú àtàgbogbo ìlọ́pọlọ àgbogbo ìlọ́pọlọ ó yẹ kó wá lọ́pọlọ ni ṣé babalaba bẹ́ẹ̀ lọ́wọ́ ń bímọ síta ni ọjà ń gbà náà ò bẹ́ẹ̀ bàbá gbọ́ kò fẹ́ gbọ́ báyìí gbogbo yín sẹ́rí nínú ilé yìí èmi lọ́lọ́run yín bẹ́ẹ̀ èmi lọ́lọ́run yín torí pé èmi mo kó ìjọ sínú ilé yìí èmi ni bàbá yín nínú ilé yìí bí mo ṣe wáyé ní bàbá ìyá yín rèé o ṣé wàá rí owó mi nínú ilé ẹ̀ tí ó mọ̀ gbárí o. ìyá yín rèé o bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bá rí ẹ̀rí bẹ́ẹ̀ rí bí ìjọba bá rí bí èmi la rí bí o ìjẹ́ kankan máa ra ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹrin ìpòpọ́sì lọ́sẹ̀ àbọ̀sẹ̀wò gbogbo owó dáadáa ẹ̀dùn gbárí ẹ̀dùn gbárí. ìyẹn ni pé àjọ ni òun ní òkun àbí. So guys, neighbors, I'm his new wife for your investment. I don't feel that you don't pay for us. ṣé ìgbà àtẹ̀wọ̀n òbí wọ́n rò tún ní àṣìgbọ́n kankan ara UK tó bá ti ń sọ léèbù ìgbọ́n bá wà túmọ̀ yóò bẹ́ẹ̀. Hello everybody. As you all know that very soon I'm going to UK, and as a graduate I don't have to interpret anybody here because I serve, and my certificate and qualification is not something I can be using here. I'm not a UK user. Òde wá jẹ́ UK user.
ó jẹ́ UK use gbogbo ilé ayé yín ọwọ́ ẹni tó wà rèé o èmi lọ́lọ́run yín èmi sì ni bàbá yín nínú ilé ìbáyìí ṣé wọ́n ní bí mo ṣe wá jí ọlọ́run yín ìyá yín rèé o owó ọ̀nà ẹ̀dẹ́ mọ̀ fún rèé owó omi ẹ̀dẹ́ mọ̀ fún rèé bí mo ṣe wá wà yìí ìjẹ́ nǹkan kan mọ́ ẹni tó jẹ́ nǹkan rèé o. Bàbá ẹni tí ẹ̀rọ kẹta gbogbo ti gbàgbé pé owó ní owó omi kìíní kan èyí mẹ́ta mi sí mu ẹ̀já kú mọ́ sanwó òkun ẹ̀wọ́. lórí tó wá sọ bó bá kú nínú ilé yìí ó lágbára ló sọ pé ká má gbókùn ẹ̀ jáde lọ́wọ́ wèrè tó wà ní ètò yìí tírélà kan lè kó tán ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa ná tán. Yeah, now your apartment at the go now. I meet I wan see you sef. See wetin you dey talk of. I say as you don reach that morning that game don spoil o. I saw to my god man don come court. You know who you are talking to? Oga dey calm down meeting I no dey happy now. Going to you are talking to graduates. Dey calm Do you down. know how you are talking to graduates? The money I give to you for business. No be business na game don chop am go no be business now calm down now na bet naija. What happened to my money now? I say the money don cut you know say we don risk down we don risk am like that I don risk that money don go. You risk my money. Na everything this time na risk now. You risk my money. You say if I put that 800 you go book a game of 2.5. You say after half match. And you are talking to me. The whole graduate. Oga no don see me too permit I dey spend much like that. You go know say I be mad man. Wetin you wan do? Na me chop your money. You don see educated madman before. I never see am o. Okay, go see now. Before I open my eyes. Before I count 1 to 3. Give me my 800k. I'm going to UK very soon. I'm graduate. Wetin I wan do now? Give me my 800k. 1. Oga the money don go dey calm down. 1, 2. Before I open my eyes. Give me my money. Give me my money. You this fool. Mr. Sports. wèrè tó wà ní ètò yìí Mr. Sports. tírélà kan lè kó tán Mr. Sports. ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa ná tán. I've been looking for you. I've been. I know that you have nothing to worry about. You know, I just want to come and see you one-on-one. Yeah. Landlord. Don't worry. I've already planned everything. It's not a one right now. So I just come to see you. I say inside this compound, I said that you are the most brilliant person that I can be friend with, that I can talk to. So that's why I decided to come and meet you. I don't know, maybe you can be my friend. Can I know you more? I'm a UK man. In this compound, I'm the most educated person. I'm very, very educated. I serve in Benin. As you see me, I'm going to UK very soon. That's nice, isn't it? I'm going to I'm the UK man, no. That's just it. What are you looking for here? Actually, I just came to meet you, so I just want to be friends with you. I don't know if you don't mind. Friend? You mean? Yes, I know that you're mature and you understand what I mean. Yeah. Yeah, you understand what I'm trying to say. Exactly. Yeah, since the birthday I met you, like my hand is on you, so you don't mind. Hey, friend. Is that a big deal? No. You have nothing to worry about. Someone is old already, so don't worry. You have nothing to worry about. Can you do 360? Yeah. What's there? Hey! You like what to say?
I like it. What you happen now is let's go to that backyard. Nobody will see us. I've come and meet you. Nice to meet you. I will be friendly. Okay, see you later. I'm going to UK. Say everybody told you say I'm going to UK. Yeah. Don't worry. Don't take her. Neighbor. Oh, I've been waiting for you. I can't wait. Like, oh my god, I have to take it gently. If you come, I like the bag. Yeah. La ilaha anta. UK. Are you okay? I'm not going to UK. Okay. What? But kí ló dé tí dádì kan tó fẹ́ kí n àti ẹ̀fẹ́ rà. Náà bá ń ṣe màdé ní ọmọdé fẹ́ yìí. Èyí tẹ́ ẹ ní dáńkú. Èmi dáńkú torí tó ń bẹ lọ́bẹ̀ yìí. Oops. Why you sound like an useless person? Ṣé o mọ̀ pé àwọn yẹn kò fẹ́ solidify word to? Seriously. Yeah, of course. Okay. Come to look at it. Ká wá sọ pé èmi àti wa nífẹ̀ẹ́ ara wa bá ṣe nífẹ̀ẹ́ ara. So àwọn pípò yìí máa sọ pé ká fẹ́ra alágídí. Ó máa bitter. Àbáyọ̀mí jọ̀ọ́ má ṣe báyìí fún mi. Má jẹ́ káyé sọ pé kò wá tán dì mí. We can work this out. Nífẹ̀ẹ́ mi, kì í ṣe nǹkan táyé fẹ́ sọ. Kì í ṣe nǹkan táyé fẹ́ sọ. Ó má yẹ kí n tẹ̀. I have got a job and it come with price tag. It's over. Just to turn it out. Ìwọ mọ̀ pé tó bá cooperate pẹ̀lú Tọ́lání, ayé ẹ̀ máa dáa. Tó bá cooperate pẹ̀lú Tọ́lání, ayé ẹ̀ kàn máa ta dànù ni o. See, Abayo, I can help you in many ways. Alágbára ni bàbá mi nínú rẹ̀. Ó dẹ̀ ní connection kan. Kò sí nǹkan tí o fẹ́ tí mi lè ṣe. Even though kò sí iṣẹ́ tó bá fẹ́ ṣe ní gbogbo Nàìjíríà yìí tí mi lè pàṣẹ fún dad mi pé dad, I want this. Dad mi dẹ̀ máa ṣe fún ọ. Tó bá ṣe tán láti ṣe. Hello, I have a girlfriend. Tọ́lání. Tọ́lání. Kí ló happen? Sister. Sister. Hello. Tọ́lání. Tọ́lání. Àwọn ta. Mo gbé. Tọ́lání ni mo béèrè. Wọ́n ti bá. Tọ́lání is my girlfriend. She called me on phone. Wow. Ó ní kó wá pààyàn sílé mi àbí? Ó ní kó wá pààyàn sílé mi. Can you please off this camera? Move closer to. Move closer to. Move closer to her. Sister. Mo bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Tẹ̀lé. Yes. Ọ̀rẹ́ ti pààyàn. Tọ́lání. Ọ̀rẹ́ ti pààyàn. Mr. Man, who is this man? Ó ti pààyàn. Tó wà ń gẹ́tò yìí tírélà kan lè kó tán ṣẹ́rí nínú òjì ṣe lájọ máa ná tán.